ọpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tó ní wíwí tó ní títò tó ní sísọ tó ní kí gbogbo nǹkan ọdánmọ́rán ọba tí mú wa lọ láyọ̀ tí mú wa padà bọ̀ láyọ̀ ògo ní forúkọ ọlọ́run. Bákan náà mo kí gbogbo ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáńlá ibikíbi tọmọ Yorùbá tawé tayẹ kàn dé. Àánú ọlọ́run alààyè ní fi ń sílẹ̀ ojú tẹ fi ń wò mí lójoojúmọ́ ò ní fọ́ etí tẹ fi máa ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. ẹ máa bẹ ẹ máa wà àjọ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ sọ atẹ́lẹwọ́sẹ̀ abẹ́náwó. Èmi ọ̀ máa wá ngọ́ máa báyìí láṣẹ Èdùmàrè bá tó fún bàtà banújẹ́ wọn ò ní bọ́ọ̀lẹ̀ sẹ́nu ọ̀nà ilé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ ní rí bí ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà ìpọ́njú ò ní yálé yín wàhálà àti ìdààmú kò ní dé sàkánì yín àtẹ̀mí náà lágbára Ọlọ́run mo ṣe fẹ́ kórí fèmí náà má gbàgbé ẹwà èdè Yorùbá TV náà látúnbọ̀ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ níbi tá a ti ń ka ìwé aládùn ni òfò ẹ̀mí kò ní sí ẹnì kọ̀ọ̀kan wa ṣé ẹ gbàgbé orí karùn-ún mo ṣèlérí pàtì tẹ̀ síwájú adájọ́ mọ́tà sí asọ̀rọ̀máyẹ̀ bó bá sọnù ẹ̀já gbìyànjú láti wà sọ́nà ajé ìgbé kówó ẹ̀lẹ́ àkọlé tí ń bẹ ní orí karùn-ún nù ẹ̀yọ́ àtúnwà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ṣùgbọ́n bá sì mọ gbádùn rẹ̀ ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń bá polówó ọjà pàdé ńbẹ̀ kó lè jẹ́ kóríyá fún mi kó lè wúlò fún mi lónìí tàbí lọ́la tẹ́nìkan kan mọ̀ ẹ má fò kúrò lórí ẹ má skip kúrò lórí ẹ ẹni mọ̀ ń sọkọ̀ náà ní nǹkan kan pátápátá ìṣẹ́jú àáyá ọgbọ̀n ìṣẹ́jú kan àbọ̀ ìṣẹ́jú méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ náà ní nǹkan kan ẹ̀yin náà fi léyìn ṣe ìrúbọ fún àkàndọ̀rọ̀ Awíkonko ẹ já gbádùn òwe síwájú ọjà rí ajé ìgbé kówó èlé àkọlé tí ń bẹ́ẹ̀ nu Clara mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ Àrẹ̀mú kí n má parọ́ èmi náà nífẹ̀ẹ́ rẹ̀ bó bá fẹ́ràn mi lóòótọ́ mo fẹ́ kó fìfẹ́ náà hàn sí Àjàgbé jọ̀wọ́ má bá mi tọ́jú rẹ̀ dáadáa má rò tí ara rẹ̀ fi sí ọ́ o ojoojúmọ́ ni mo máa ń rí ọwọ́ ìyà ní ara rẹ̀ ìgbà tí mo bá sì gbélé rẹ̀ ẹkún ló máa ń sun kò ju oṣù mẹ́ta kò ju oṣù kẹta lọ tí ìyá Àjàgbé kú tí Clara fi kó wọlé oyún oṣù mẹ́ta ló wà nínú Clara ní àkókò náà ọmọ ọlọ́mọ làá fìpá jí lójú oorun láti ìgbà tí Clara ti dé ní Àjàgbé kò ti gbádùn nínú ilé mọ́ ń dédé agogo 4 ìdájí láago tí yóò ti dún ganan ń dédé agogo 4 ìdájí láago ti dún ganan bí Àjàgbé bá lọ́ra kó tó dèdè ńlẹ̀ Clara yóò ti kàn án lára ó di wàì lẹ́yìn tó bá ti nà á tán á padà sí orí ibùsùn rẹ̀ Àjàgbé ni yóò gbálẹ̀ òun ni yóò fọ gbogbo àwo tó ti dọ̀tí òun náà ni yóò pọnmi sínú gbogbo kòkò tó wà nínú ilé báṣọ bàbá rẹ̀ àti ti Clara bá dọ̀tí òun náà ni yóò fọ̀ Clara kì í jẹ ọbẹ̀ tí wọ́n fi ẹ̀rọ lọ ata rẹ̀ pẹ̀lú ipá ni Àjàgbé fi mọ bí wọ́n ṣe ń fi ọwọ́ lọta iṣẹ́ wọ̀nyí àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni Àjàgbé máa ń ṣe ní inú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò jẹ́ kó ráàyè kọjú sí ìwé rẹ̀ mọ́ bí ó ti ń dààmú tó síbẹ̀ kò sí ohun tí ó jẹ kò sí ohun tí ó ṣe tí ó mọ̀ kò sí ohun tó ṣe tó mọ̀ sí lójú Clara òní èébú ọ̀la ẹgba ni Àrẹ̀mú àti lè máa bá Clara sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé kó má ṣe fìyà jẹ Àjàgbé mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí ìfẹ́ Clara ti ràdọ̀bó bí adìẹ ràdọ̀bó ẹyin rẹ̀ ni kò ti rí àṣìṣe rẹ̀ mọ́ rárá Àjàgbé jẹ́ ọmọ tí Ọlọ́run fi ọpọlọ ta lọ́rẹ ipò kínní ni ló máa ń ṣe láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iléèwé kò sí ẹgbẹ́ rẹ̀ tó lè kọ ọkà rẹ̀ kéré ọdún tí yóò jáde iléèwé 10 ni ìyá rẹ̀ kú tí Clara fi kó wọlé bí Clara ti dà á láàmú tó síbẹ̀ ó ta gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ yọ ìṣe tá à ń ṣe ń pa òsì Àjàgbé ara ló fi ń sàn ó hàn lójú Clara pé inú rẹ̀ ò dùn nígbà tí èsì ìdánwò àṣejáde oníwèé 10 Àjàgbé dé bí àwọn ènìyàn ṣe ń kí Àrẹ̀mú kú oríire ti ọmọ rẹ̀ tí òun náà ń dá wọn lóhùn inú Clara ò dùn rárá bó ṣe ń lọ sókè ló ń lọ sódò tó ń gbin kìn bí ẹni tí wọ́n di ẹrù wọlé láyà kí Fúnmilọ́lá ó tó kú ló ti máa ń kìlọ̀ fún ọmọ rẹ̀ pé kó má ṣe gbọ́n kó oúnjẹ lọ́wọ́ ará òde o ó sọ fún un pé ewu tó wà níbẹ̀ ni pé wọ́n lè fún ènìyàn ní májèlé jẹ a máa parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo aláǹgbá ló danú délẹ̀ àmì èyí tí inú run yàtọ̀ fún oríṣiríṣi ìkìlọ̀ wọ̀nyí ó tún kọ́ bá a ṣe ń ṣe ọbẹ̀ àti bá a ṣe ń wá oríṣiríṣi oúnjẹ láti ọjọ́ tí Clara ti dé inú ilé kì í gbé oúnjẹ fún Àjàgbé wọn ò lè ṣerú ọmọ ọlọ́mọ ló máa ń sọ ọ̀tọ̀ ní ìkòkò ọbẹ̀ Àjàgbé lẹ́yìn tí Clara bá wá oúnjẹ tán ni Àjàgbé tó lẹ́tọ̀ọ́ láti dáná oúnjẹ tirẹ̀ ní òwúrọ̀ ọjọ́ kan ara Clara ò gbà á mọ́ ó dìde ńlẹ̀ ọkọ̀ rí sí ọ̀dọ̀ Tinúọlá Tinú ohun tó kàn á ń bà mí nínú jẹ́ ni pé ohun kan ṣoṣo
ní ìyá rẹ̀, ọmọ kan ṣoṣo ní ìyá rẹ̀ bí fún Àrẹ̀mú, òun sì ní Dáúdù bàbá rẹ̀. Lóòótọ́ ni mo ti bímọ ọkùnrin, ṣùgbọ́n Àjàgbé ràgbà. Ohun tó wá tún burú púpọ̀ nínú rẹ̀ ni pé ọpọlọ ọmọ náà pé púpọ̀, n ò mẹ́ni tó fi jọ. Gbogbo iṣẹ́ tó ṣe fún ìdánwò onímẹ́wàá ló ti fakọyọ. Bí ó bá sì pẹ́ tó bá sì pẹ́ tí n ò wá nǹkan ti sọ̀rọ̀ rẹ̀, wéré ni yóò lọ sí yunifásitì tí bí ọdún ọmọ tèmi ó wà máa ṣe ẹrú rẹ̀. Kìlára ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tán alọ́dà pọ́n ló sì ń pọ́nlé báyìí. Bó tilẹ̀ ń ṣe ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá ni wọ́n bí ẹ sí mẹ́rin. Ńbẹ ni wọ́n sì ti wẹ̀ ẹ́ dàgbà lójú tèmi. Wọ́n yẹ kó o ti mú tó yẹ kó o ṣe. Àní kí ló yẹ kí n ṣe? Tó bá ti da májèlé sínú oúnjẹ fún ó parí. Rárá o, kò ní gbóúnjẹ jẹ lọ́wọ́ mi. Ẹni tí mi ò kí ń fún lóúnjẹ tẹ́lẹ̀, òun láti fojú rẹ̀ mọ́ra ni o. Nípa bẹ́ẹ̀ yóò kó sí ẹ lọ́wọ́. Tinúọlá bọ́ sínú yàrá, ó mú májèlé fún Kìlára. Bó ti délé ló pe Àjàgbé. Ọbẹ̀ kọ́ mọ̀ sí bínú nípa ìwà tóun ti hù sí látẹ̀yìnwá. Ó sọ fún un pé ńgbà tóun kò rí oorun sùn nítorí ọkùnrin tó ń da òun lẹ́bi ni ó mú kóun wọ́n wá bẹ́ẹ̀. Ó sì lérí pé òun ò ní hùwà burúkú sí i mọ́. Àjàgbé dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sì gbanú yàrá rẹ̀ lọ. Bó ti ń fẹ̀yìn lórí ibùsùn ló ń ronú. Kí ni màmá Abíọ́dún rí tó fi ń bẹ̀ mí? Ó ní láti jẹ́ pé ó fẹ́ ṣe jàǹbá ni o. Ó yẹ kí n ṣọ́ra fún un. Kìlára ro àmàlà tán. Ó gbé e lọ sínú yàrá, ó bu ọbẹ̀ ẹran, ó bu májèlé tí Tinúọlá fún un. Ó tú sínú ọbẹ̀, ó sì gbé oúnjẹ ọ̀ràn sí orí tábìlì ń pálọ̀. Bọ̀dá Jagbe, oúnjẹ yín ti rẹ́dì. Màmá Abíọ́dún, ẹ má wọrí, mo ti jẹun. Ṣé ẹ ṣì ń bínú sí mi ni? Àìbínú kẹ̀, n ò bínú rárá o. Lẹ́yìn tó ti pàrọwà fún Àjàgbé, ṣùgbọ́n tọkọ̀ tí ò jẹun, ó palẹ̀ oúnjẹ mọ́ kúrò lórí tábìlì. Ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ní Kìlára gbé oúnjẹ ọ̀ràn fún Àjàgbé, ṣùgbọ́n tí gbogbo èrò rẹ̀ já sí pàbó. Ní òwúrọ̀ ọjọ́ kan, ọkùnrin kan tó ń go kẹ̀kẹ́ lọ sọ̀kalẹ̀ níwájú ilé Àrẹ̀mú. Ọkùnrin náà kànlẹ̀kùn. Àjàgbé ṣí ilẹ̀kùn fún un. Ọkùnrin náà tẹ́ ọwọ́ bọnú báàgì tí ó gbé kọ́ apá. Ó fa lẹ́tà kan yọ, ó fún Àjàgbé. Àjàgbé gba lẹ́tà, ó dúpẹ́ lọ́wọ́ ọkùnrin náà bí ẹni tó fún un ní lẹ́tà ṣe pẹ̀yìndà. Ní Àjàgbé já lẹ́tà ọwọ́ rẹ̀, ó di lẹ́tà tí wọ́n fi pè é gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ sí iléèwé yunifásitì tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ti Ilé-Ifẹ̀. Inú Àjàgbé dùn púpọ̀, ó pe Kìlára, ó sì fi hàn án. Mọ́mì Bíọ́dún, lẹ́tà tí mo rí gbà láti yunifásitì tó wà ní Ilé-Ifẹ̀ nìyí. Wọ́n pè mí fún ẹ̀kọ́ lórí ìmọ̀ ìṣègùn. Agbára káká ń Kìlára fi sọ̀rọ̀, ó ní a dúpẹ́ o. Ọlọ́run yóò jẹ́ kó parí rẹ̀ láyọ̀. Lẹ́yìn èyí kò tún sọ nǹkan kan mìíràn mọ́. Ńgbà tí Àrẹ̀mú wọlé, Àjàgbé fi lẹ́tà lé bàbá rẹ̀ lọ́wọ́. Inú Àrẹ̀mú dùn púpọ̀, ó pe Kìlára, ó sì fi lẹ́tà náà hàn. Ìbínú hàn nínú ìdáhùn Kìlára, ó ní mo ti rí tẹ́lẹ̀. Bí Àrẹ̀mú ṣe ń fi ìdùnnú hàn lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tí ó yege, inú Kìlára ò dùn rárá. Ó ń wo ọkọ rẹ̀ bí ẹni pé kó bẹ́ ẹ lórí. Ní ìrọ̀lẹ́ ọjọ́ kan, Àrẹ̀mú ń sinmi lórí àga nínú pálọ̀. Kìlára wá sọ́dọ̀ rẹ̀, ó sọ̀rọ̀, ó ní Àrẹ̀mú, mo fẹ́ kó yé ẹ pé n ò lè máa bá Àjàgbé gbẹ́nu ilé yìí o. My dear, kí l'Àjàgbé fi sí ọ? Obìnrin aládùá kan ló yàdọ̀ mi nígbà tó ń kọjá lọ. Ó sọ pé ọmọkùnrin kan tó ń bá mi gbélé ni yóò ṣekú pa mí bí n ò bá yẹra fún un. Ta ni wọ́n pò ń tàn? Kí ló tún bẹ̀rẹ̀ lọ́wọ́ mi yìí? Ta ló tún bá mi gbẹ́nu ilé yàtọ̀ fún Àjàgbé? Wo, má ṣe jẹ́ kí n tàn ẹ́. Bí ò bá lè filé sílẹ̀, má kó jáde fún o. Ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù o. Ọ̀rọ̀ Kìlára kó ìrònú bá Àrẹ̀mú. Lẹ́yìn bí ìṣẹ́jú mélòó kan, Àrẹ̀mú sọ fún ìyàwó rẹ̀ pé òun ò fún lésì bó bá yá. Nígbà tí ìyọnu Kìlára pọ̀, Àrẹ̀mú sọ fún ní ọjọ́ kan pé òun ti pinnu láti lé Àjàgbé jáde ní ilé. Ṣùgbọ́n kò dá ọjọ́ kan pàtó. Ìrònú bá Àrẹ̀mú, ó gbà pé bó ti wù kó rí, ọmọ òun ni Àjàgbé. Gbogbo ìgbà tó bá sì ti sùn ni ó máa ń jà ràpà kiri orí ibùsùn bí ejò tí wọ́n ràn nígi. Nígbàyìn ó pinnu pé òun ó kúkú lọ wá ilé gbà fún Àjàgbé. Òun yóò sì máa sanwó ilé náà. Lẹ́yìn oṣù kan tí Àrẹ̀mú ti wà lórí ìrònú ní Kìlára tún pé ó ní Àrẹ̀mú, ó dàbí ẹni pé ohun tí mo bá ẹ sọ kò tí ì yé rárá. Mo fún ẹ ní ọ̀sẹ̀ kan sí kó o fi ronú lórí ọ̀rọ̀ náà. Kí ló fẹ́ kí n ṣe? Kó o lè jáde nílé kíákíá rìn. Kọ́sẹ̀ yìí tó parí, màá wá nǹkan sí sọ̀rọ̀ náà. Ní dédé agogo 4 ìdájí
láago tó hàn gan-an Clara sáré dìde ńlẹ̀ lọ sí yàrá àjàgbé ọba ibi tó ti fẹ́ gbéra dìde ńlẹ̀ fún iṣẹ́ ilé. ìwà ló ṣe ẹ̀dá yìí orí ọ̀run ló tún wà ó di wàì yé kí ni mo ṣe. Clara sọ ẹgba ọwọ́ rẹ̀ sílẹ̀ lójijì ó sáré diwọ́ mánú ó ń lọ tìpá bí ejò tó kọ àgbákò igi ó ń kígbe yé inú mi o. Àrẹ̀mú sáré jáde láti orí ibùsùn rẹ̀. My dear, kí ló ṣe ẹ́? Clara ṣe bẹ́ẹ̀ ni pé òye ń kọ̀ òun ó wá ń kígbe Àjàgbé ni ó ló gbà mí lẹ́sẹ̀ nínú o. ń gbọ́ Àjàgbé irọ́ ni wọ́n pa mọ́ mi o. Àrẹ̀mú bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ Clara ṣùgbọ́n Clara ò fèsì rárá ọwọ́ ló dì mọ́nú tó ń lọ sí pa. Àrẹ̀mú ò jẹ́ kí Àjàgbé ó sọ̀rọ̀ rárá ó sáré bọ́nú ilé ó kó gbogbo ẹrù Àjàgbé ó fọ́n dà síta ó ń sọ̀rọ̀ ó ní asóòótọ́ ni kí apànìyàn ni wọ́n mọ burúkú ẹ̀ sọ fẹ́ pààyàn sí mi lọ́rùn ni mo dijú báyìí kó parẹ́ tẹrùtẹrù ẹ kẹ́kọ́ lójú mi kí n tó lajú. gbogbo ẹ̀bẹ̀ tí Àjàgbé ń bẹ bàbá rẹ̀ tó ń bẹ̀ ló ń gba ẹ̀yìn tí Àrẹ̀mú lọ. Àjàgbé sọkún títí ṣùgbọ́n bàbá rẹ̀ ò tilẹ̀ síbẹ̀ ni pé òun rè. Àjàgbé lọ sí ilé bàbá Jamiu láti fi ọ̀rọ̀ náà tó létí. gbogbo pàṣẹ bàbá Jamiu àtàwọn àgbà àdúgbò yòókù sà láti bẹ̀bẹ̀ fún ọmọ náà ló já sí pàbó. ńgbà tí ọ̀rọ̀ ti rí báyìí ni Àjàgbé ti kó ẹrù rẹ̀ tí ó gba ilé àwọn òbí ìyá rẹ̀ lọ. Àrẹ̀mú náà gbé Clara ó di ilé ìwòsàn níbi tó ti sanwó fún dókítà lórí ohun tí ò ṣe Clara. ọjọ́ tí wọ́n sọ pé kí Àjàgbé wá sanwó ilé ní yunifásitì kù díẹ̀ tí wọ́n wá sanwó ilé ìwé ní yunifásitì kù díẹ̀ kó pé bàbá ìyá rẹ̀ rán sí Àrẹ̀mú pé kí ó fowó ilé ìwé ránṣẹ́. bàbá Àjàgbé jágbe fọnmú ó lóun ọkọ̀ ó lóun kọ Àjàgbé lọ́mọ ó ní kó wá owó ilé ìwé rẹ̀ síbòmíràn. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n tún lọ bẹ̀ Àrẹ̀mú ṣùgbọ́n ọkọ̀ jálẹ̀. ìfẹ́ Clara ti wá kó sí Àrẹ̀mú lórí kí ro àtúbọ̀tán ohun tí Clara bá sọ pé kí ó ṣe náà ló máa ṣe. ó dàbí ẹni pé ìyàwó rẹ̀ ti fún un lóògùn mọ́kànjẹ. Clara pe ọkọ rẹ̀ ní alẹ́ ọjọ́ kan ó ní Àrẹ̀mú ó dára bó bá lè fi sí olùkọ́ sílẹ̀ kó gbowó fẹ̀yìntì rẹ̀ ká fi dáṣẹ́ sílẹ̀ my dear. èmi náà mà ti ń rò bẹ́ẹ̀. ó dá mi lójú pé ẹgbẹ́ ẹlẹ́rìn yóò wọlé nínú ìbòjọba àpapọ̀ tí ń bọ̀. ọjọ́ ọ̀sẹ̀ tí ó dáa ọjọ́ sátidé la ti mọ̀ bébè wa bá ti wọlé tán èmi ni n ó ṣe mínísítà epo rọ̀bì. Àrẹ̀mú bú sẹ́rin ó tún béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ ó ní iṣẹ́ wo ni ká dá sílẹ̀ hòtẹ́ẹ̀lì ni ṣé bó rí báwọn ọ̀mùtí àti àwọn oníjẹkújẹ ẹ̀dá ṣe máa ń runwó sí hòtẹ́ẹ̀lì Ayégbájú lọ́jọ́ tí mo kọ́kọ́ pàdé rẹ̀. Àrẹ̀mú gba ọ̀rọ̀ sí Clara lẹ́nu ó yára kọ ìwé ìfẹ̀yìntì ó gba owó ìfẹ̀yìntì wọ́n sì dá hòtẹ́ẹ̀lì kan sílẹ̀ wọ́n pe orúkọ rẹ̀ náà ní Ayọ̀mẹ́kún. Ajẹ́gbé pinnu láti sa gbogbo ipá rẹ̀ lórí ẹ̀kọ́ ọmọ rẹ̀ tó fẹ́ forí sánpọ́n. lójú ọ̀sáàlè lajú lẹ̀ kò sọ pé kọ́ fọ́ ṣùgbọ́n àyàn ajé ìgbé fẹ́ jó adìẹ ni ọ̀jẹ́ bó tiẹ̀ jẹ́ pé ó ṣe ìpinnu yìí síbẹ̀ kò gbẹ́kẹ̀lé kọ́bọ̀ ní ìpamọ́. ó sáré owó kiri owó tó yá kò rán ohunkóhun nínú ohun tí Àjàgbé fẹ́ rà ká tó tún sọ pé owó iléèwé tó ṣe gọbọi ọ̀sẹ̀ kan péré ni wọ́n sì fi sílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ láti ṣe ìforúkọsílẹ̀ káǹfààní láti di ọmọ iléèwé tó kásẹ̀ ńlẹ̀. lẹ́yìn tó ti dààmú títí ó bẹ̀rẹ̀ sí ronú ọkàn rẹ̀ lọ tààrà sí ọ̀dọ̀ Mọ́pẹ́lọ́lá. ọpẹ́ tó ti máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ pé bàbá olówó kan bẹ ní Iléṣà tó máa ń yá ènìyàn lówó èlé. Ajẹ́gbé ò dúró rárá lẹ́yìn èrò rẹ̀ tó fi dé ilé Mọ́pẹ́lọ́lá. bó ti dé ọ̀hún ló yára sọ ohun tó bá wá fún un. Jẹ́gbé ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá le púpọ̀ o. bí wọ́n bá rí èèyàn tó fẹ́ gòkè wọn ìrànrú wọn lọ́wọ́ ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n sóore wọn fárá òde ju ara ilé lọ. wọ́n gbà párá òde ló lè san oore wọ́n jẹ́ kí n tàn ọ́ owó èlé ló lè rí yá. ó kọ ọjọ́ mẹ́ta gééré tí àwọn akẹ́kọ̀ọ́ wọlé. Ajẹ́gbé àti Mọ́pẹ́lọ́lá tẹ ọkọ̀ létí òdìlẹ́sà. nígbà tí ọkọ̀ dé ibodè wọ́n sọ̀kalẹ̀ bí wọ́n ti ń rìn lọ ni Àjàgbé ń ronú pé kò ní pẹ́ bẹ́ẹ̀ ni ò ní jìnnà lẹ́yìn tí Ajẹ́gbé bá ti jáde rìn iléèwé tí yóò fi dá owó olówó padà tóun náà yóò sì ná panasẹ̀ máa jẹ́ǹjẹ́ ọmọ òun.
ó rò ó pé ohun tí Fúnmilọ́lá ò lè dúró gbà lọ́wọ́ ọmọ rẹ̀ ni ọmọ rẹ̀ yóò máa ṣe fún òun. ó máa ń tó ìṣẹ́jú kan lẹ́yìn tí Mopélọ́lá bá bi léèrè ọ̀rọ̀ nígbà mìíràn kó tó dáhùn. Wọ́n ń wọlé àbẹ̀rẹ̀wọ̀ kan lókèèrè lẹ́bàá odò ọ̀gọ̀dọ̀ kan. Lókèèrè ni wọ́n ti ń wo àwọn pẹ́pẹ́yẹ tí wọ́n ń lúwẹ̀ẹ́ nínú odò ọ̀gọ̀dọ̀ náà. Wọn ò rẹ́ ògiri ilé àbẹ̀rẹ̀wọ̀ tí wọ́n wò lókèèrè náà. Àhà ni ògiri ilé náà yarun sílẹ̀ tí àwọn aláǹgbá ń yọrí nínú ògiri. Bí wọ́n ti ń lé ara wọn jáde ni wọ́n tún ń lé ara wọn wọlé. Òrùlé ilé náà pọ́n kókó ó sì lu jèrèjèrè. Mopélọ́lá darí ẹsẹ̀ kọ ọ̀nà tí ilé àbẹ̀rẹ̀wọ̀ náà wà. Bí wọ́n ṣe dé ẹnu ọ̀nà ni Mopélọ́lá kànlẹ̀kùn. Ajégbé lanu ọlẹ̀ kò tiẹ̀ gbàgbọ́ rárá pé ayánilówó lè máa gbèrò lé bẹ́ẹ̀ sí ẹni tí yóò daṣọ bọ ni lọ́rùn tọrùn rẹ̀ lákọ́kọ́ wò. Mopélọ́lá ṣe ìsepá ṣìnà kí ló dé? Ibi tá à ń lọ náà nìyí. Mopélọ́lá kànlẹ̀kùn. Ẹnìkan sọ̀rọ̀ láti inú ilé. Yèsí òrè. Èmi Mopélọ́lá láti Ìrètí Ayọ̀ ni o. Ṣé bàbá wà ń lé? Ọmọkùnrin kan ṣílẹ̀kùn ó yọjú sí wọn. Aṣọ tọ́wọ̀ sọ́rùn dàbí èyí tí wọ́n fi ń nu ìgbọ̀nsẹ̀. Ńgbà tí wọ́n wọlé wọ́n rí ìyá àgbà kan tó kúnlẹ̀ tó ń lo ata ní ọ̀dẹ̀dẹ̀. Aṣọ kéjì pátó rópọ́n kókó ó sì ń dán fún eré. Obìnrin náà yọ ọyàn sílẹ̀. Ọyàn ajù bàlà. Ọmọkùnrin tí wọ́n tẹ̀lé ti ilẹ̀kùn gbogbo ilé sókùnkùn dúdú. Èéfín iná ti sọ gbogbo ara ògiri àti òrùlé ilé di dúdú. Obìnrin tí ń lọ ta sọ pé kí àwọn àlejò lọ jókòó ní pálọ̀. Fèrèfèrè ni Ajégbé àti Mopélọ́lá ń rí ara wọn nínú pálọ̀. Fèrèsé mọ́ràsánà kan ni ó fi ìmọ́lẹ̀ díẹ̀ tí wọ́n fi ń rí ara wọn hàn. Àwọn ohun tí ó wà nínú pálọ̀ náà sí ibẹ̀. Obìnrin tó ń lọ ta sọ fún ọmọdékùnrin náà pé kó lọ pe bàbá wá. Ní kété tí wọ́n ti jókòó sínú pálọ̀ lórí àwọn ajágbó àga tó wà níbẹ̀ ni Ajégbé ti ń wò yíká. Ní ara ògiri ló ti rí oríṣiríṣi ámọ́nákì àwọn òṣèlú àtijọ́. Gbogbo àwọn ámọ́nákì náà ni ìgbà ti lù. Orí àwòrán Tafawa Balewa, Ahmadu Bello, Okoti Ebo, Awólọ́wọ̀ àti àwọn mìíràn tí wọ́n ti filẹ̀ bora. Gbogbo wọn ni èéfín ti sọ di dúdú. Lórí tábìlì tó wà níwájú àwọn àga tí wọ́n jókòó lé ni wọ́n gbé fìtílà kan lé. Abẹ̀bẹ̀ òyìnbó kan tí ó dúdú rárá ni wọ́n so mọ́ òkè àjà. Jàǹkáwọ̀ tí ó pọ̀ níbi ara rẹ̀ ni ó fi hàn pé àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ti já iná ilé náà láti ọdún pípẹ́ nítorí àìrówó san. Ìsinsìn ń kun àwọn àwo oúnjẹ tó wà lórí tábìlì náà wọ̀nyí. Ó dàbí ẹni pé ó tó ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà níbẹ̀ láìfọ̀. Aṣọ tí wọ́n ta sí ẹnu ọ̀nà pálọ̀ àti èyí tó wà ní ẹnu ọ̀nà yàrá pálọ̀ dúdú sunkunsunkun. Ó dàbí ẹni pé wọn ò tíì fi ojú kan omi àti ọṣẹ rí. Àwọn aáyán tí wọ́n wà lára ògiri kò lóǹkà. Ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n ń fò fìrìrì. Ó tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí Mopélọ́lá àti Ajégbé ti jókòó kí bàbá olówó tó dé. Agbádá tí Yakubu Agbégéndé wọ̀ lé orí pátá ìdí rẹ̀ pọ́n kúkú. Ìdá tó wà létí pátá olókùn náà mú kó máa dán ìdán ìsákọ. Yakubu ọ̀wọ́ bàtà. Gbogbo ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ló bu pẹ́pẹ́ bí ilé amọ̀ tó sànú nígbà ẹ̀rùn. Ó kí wọn tọ̀yàyà àwọn náà sì dá lóhùn tẹ̀ríntẹ̀rín. Ó sáná sí fìtílà tó wà lórí tábìlì níwájú wọn. Ní àkókò náà Ajégbé wá túbọ̀ rí àṣírí Agbégéndé. Yakubu bẹ̀rẹ̀ ohun tí Mopélọ́lá wá rí òun fún. Mopélọ́lá fi Ajégbé hàn ó sì ṣe àlàyé ohun tí wọ́n wá rí i fún. Ajégbé ṣe ìlérí pé wéré ni owó tó ń fẹ́ yá àti èlé rẹ̀ yóò tẹ Agbégéndé lọ́wọ́ bí ọmọ òun bá ti parí ẹ̀kọ́. Ọdún Mopélọ́lá kì í ṣe àìmọ̀ólóko Agbégéndé. Yakubu mọ ilé ó sì mọ ọ̀nà rẹ̀. Kò lè nira fún un láti gba owó rẹ̀ ńgbà tí àsìkò bá tó. Bí Ajégbé bá fẹ̀yìn gbẹ́lògbẹ́ Mopélọ́lá onídùúró rẹ̀ ni yóò forí fa. Agbégéndé gbé ìwé kan jáde. Ó ní kí Ajégbé tọwọ́ bọ̀wé lẹ́yìn tí wọ́n ti sọ̀rọ̀ lórí iye tó fẹ́ yá, èlé orí owó àti ìgbà tó fẹ́ san. Ó sọ pé kí Mopélọ́lá fi ìka tẹ ìwé gẹ́gẹ́ bí onídùúró. Ó gba fọ́tò àwọn méjèèjì lẹ̀ kí ọ̀rọ̀ má wá di àríyànjiyàn. Ńgbà tí àsìkò àti gbowó rẹ̀ bá tó, Yakubu wọnú yàrá rẹ̀ lọ. Ó gbé ajágbó báàgì kan jáde ní abẹ́ bẹ́ẹ̀dì rẹ̀.
ó gbé aṣọ àkísà ńlá kan jáde, ó tu owó fẹ̀yìn ta, ìtọ́fẹ́ lè máa kán sílẹ̀ lẹ́nu Ajírégbé kó tó fura ibi tó ń wà. Ọ̀tọ̀ọ̀tọ̀ l'Agbẹ́gẹ́ndé di ogógún náírà, ọ̀tọ̀ ló di Better Life. Kò sẹ́ni tó lè ronú pé irú owó bẹ́ẹ̀ lè rọgún sí Yakubu lọ́wọ́ rárá. Wọ́n gba owó lẹ́yìn tí Agbẹ́gẹ́ndé ti kọ àdírẹ́sì Ajírégbé sínú ìwé àjákọ ọwọ́ rẹ̀, wọ́n sì gba ọ̀nà tí wọ́n lọ. Ìrònú tí Yakubu fi owó ṣe tí ọ̀rọ̀ rẹ̀ fi dojúrú bẹ́ẹ̀ ni Ajírégbé rò títí tí ọkọ̀ tí ó gbé wọn ní ilé ìṣàfigúnlẹ̀ ní ìrètí ayọ̀. Níkẹyìn ó gbé ẹrù owó. Ó gbà pé ẹrù owó ni Yakubu, ọmọ tó gbóúnjẹ fẹ́gbẹ́ gba àwòbọ̀ ní Ajírégbé ní Àjàgbé. Láti ìgbà tó ti wọ yunifásitì kò sí ẹgbẹ́ rẹ̀ tó tayọ nínú gbogbo ìdánwò tí wọ́n ṣe. Èyí ló fi Ajírégbé lọ́kàn balẹ̀. Báyìí náà la parí orí 5 ìwé náà, òfò ẹ̀mí lágbára Ọlọ́run. Orí 6 láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ: Àrẹ̀mú wẹ̀wọ̀n, Àrẹ̀mú wọ ẹ̀wọ̀n, Àrẹ̀mú wọ ẹ̀wọ̀n. Ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook àti pàápàá ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV, láti máa rí àkọ̀tun nígbàkúgbà tí mo bá fi fídíò sọwọ́ sí àyín. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mínímíní. Àjùwàṣe o.